ẹgbẹ́ ọ̀dọ́ fún gómìnà Adeleke ní gbèdéke ọjọ́ o láti yanjú owó ilé tó máa ń fò lókè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹgbẹ́ kan the Youth Assembly of Nigeria YAN ó ti fi ẹjọ́ àwọn bàbá àtìyá onílé títí kan àwọn abániwálé tí a mọ̀ sí ẹ́jẹ̀ǹtì wọ́n ti fi sùn gómìnà ademolaadeleke ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. èyí máa ń wáyé látàrí owó ilé o tí wọ́n ló máa ń lọ sókè ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí kò sì sí òfin kankan tó máa ń ká wọn lọ́wọ́ kò. kódà gbèdéke ọjọ́ 7 báyìí òun ni ẹgbẹ́ náà mọ̀ fún gómìnà ademolaadeleke àti ilé ìgbìmọ̀ asòfin Ọ̀ṣun láti buwọ́lu àbá tí yóò gbógun ti ìdààmú táwọn ará Ọ̀ṣun máa ń kojú lọ́wọ́ àwọn onílé àti ẹ́jẹ̀ǹtì. agbẹnusọ YAN Ahmed Fatomi ó máa ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé ẹnu kan báyìí ìlànà fi ń sọ̀rọ̀ pé kí ìjọba kó má fòpin sí báwọn onílé ṣe ní aráàlú lára pẹ̀lú owó ilé gọbọi o. gbogbo ìlú wa òun ló ti di ibi táwọn láńlọ́ọ̀dì àti ẹ́jẹ̀ǹtì tí wọ́n fi ń pawó gọbọi láìsí òfin tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ wò. àwọn akẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ ìjọba tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó àtàwọn ọ̀dọ́mọdé akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo wọn ló máa ń kérora látàrí owó ilé o tó máa pọ̀ jù tí àwọn onílé ń gbà. agbẹnusọ náà sọ pé ó mà ṣe ni láàánú pé ìjọba kò mà ṣe ohunkóhun sí ọ̀rọ̀ yìí látilẹ̀ tó fi di pé àwọn onílé máa ń gbé owó rẹpẹtẹ lé orí ilé wọn o. gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ìgbésẹ̀ kíákíá tí yóò dẹ́kun ìfìyàjẹni yìí ó ní àwọn ẹgbẹ́ náà ó ní wọ́n máa sọ pé àwọn máa ń fẹ́ láti ọ̀dọ̀ ìjọba o. ìyá ni wàá rọ gómìnà ademolaadeleke láti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ láàrin ọjọ́ 7. wọ́n wá fi kọ́rọ̀ wọn wípé o kí iṣẹ́ bẹ̀rẹ̀ lórí àbá tó wà nílé ìgbìmọ̀ lórí rẹ̀ o kí wọ́n sì gbé ẹ̀ka kankalẹ̀ tí ó máa rí sí ohun tí àwọn onílé bá ń ṣe lọ́sùn. àárọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti rí sí ọ̀rọ̀ yìí láàrin ọjọ́ 7 kí wọ́n mú ní pàjáwìrì. a fẹ́ ṣe ìwọ́de wọ́rọ́wọ́ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n a sún síwájú nítorí rògbòdìyàn òṣèlú tó wà láwọn ìjọba ìbílẹ̀ wa o. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ YAN bẹ́ẹ̀ ló ṣàlàyé kọlọ́ọ̀bà kó ṣàánú àwọn landlord àtàwọn ẹ́jẹ̀ǹtì kọlọ́ọ̀bà Elédùmarè kó ṣàánú owó tí wọ́n gan ojú owó lílọ. àdúrà gba Olúwa tóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o àbúrò ò ní ṣe wá lágbára Elédùmarè.